ìbéèrè tí kálukú máa béèrè láyé wọ́n ti ń béèrè ẹ̀ gan. Sáà lè fi oúnjẹ girlfriend jẹ sàrí àbí sínú. Kọ́sìm. Akramakumullah. Obìnrin tá a wà lójú ọ̀nà dating. Kódà a lè ti serious àbí fiance. Àmọ́ àti ìfún sàdáàkì. Bàbá àti ìyá rẹ̀ ò tí yọ̀ǹda pé a fún ọ. Só lè dáná fún yẹn ní sínú àbí sáré. Ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú sẹ̀ríà kò sí sẹ̀ríà kan tí ó differentiate oúnjẹ tẹ́ fi sínú àbí oúnjẹ tẹ́ fi jẹ sàrí. O ti gbé nǹkan síra wọn báwọn. Ọ̀tọ̀ ni ayé girlfriend and boyfriend. Lọ́tọ̀ dà sẹ̀ríà lọ́tọ̀. Ọ̀tọ̀ la ayé oúnjẹ jíjẹ lọ́ndà sẹ̀ríà lọ́tọ̀. Tí n tá bá jẹ bá ti jẹ ntọ́ mọ́. N tá bá jẹ tó bá jẹ ntọ́ mọ́ tí kì í ṣe nǹkan haram. O ti yé báwọn. Ó jẹ oúnjẹ girlfriend ni o. Ó jẹ oúnjẹ fiancé ni o. Èyí tó bá wù ú lè jẹ láti fi sínú àti láti fi gbàwẹ̀ kó bá wẹ̀ jẹ́. Ó sì wọlé. Ó sì wọlé. Àfíẹ́sì ìwọ àti oní girlfriend àti fiancé ọ̀tọ̀ nìyíùn. Ọ̀tọ̀ ni sísínú. Torí wípé Kristẹni ti ń bẹ lé yín lápèjúwe. Ìwọ kí n bá wí o. Ń sọ̀rọ̀ òmú mi. Kristẹni ti ń bẹ lé yín tóun ní oúnjẹ tí ń sè lọ́wọ́ tó sì jẹ́ nǹkan tó mọ́ bóyá ndómi ló sè ni bí ráìsì ló sè ni ìwọ sì ń bí ọ wá gbóúnjẹ fún ọ kó o fi sínú ọ wá nítorí pọ́ jẹ́ Kristẹni ò ní fi sínú. Ìyẹn náà wọlé. Kò sí ní tọ́ta kò. Tí Kristẹni bá fún yàn lóúnjẹ. Kò sí ní tọ́ta kò. Aláàjì bẹ́ẹ̀ ṣe máa ń fẹ́ mi náà mo sọ̀rọ̀ fún yín àpò ráìsì yẹn fi gbà wẹ̀. Kò sí ní tọ́ta kò. Ìyẹn ò lè reject ẹ. Ẹlẹ́ẹ̀kejì àwọn èèyàn máa ń tán pè ní sínú torí bá ti wù yọ́ dààmú ẹ̀ pé ó tún máa fún jẹ́ kíní kan sínú ọmọ tí wọ́n ń pè ní sínú ni ní tán pè ní sínú ni tọ́ ọ bá ti mú omi tó ti mú ó ti sínú. Asiba bó ti ń jẹ oúnjẹ girlfriend rẹ tẹ́lẹ̀ ó ti bá wọn máa jẹ lọ. Ṣé bẹ́ẹ̀ nu kọ́ ọkàn mú omi náà ni ní tán pè ní sínú nù ni. Àbí làbídùn ẹyọ kan tó bá ti mú làbídùn kan bá ti jẹ́ ó ti sínú nù oúnjẹ tó bá wù ọmọ wa jẹ́ kò sí tọkọ lọ́hùn bí èyí gbọ́ dédé bó ti ń jẹ tẹ́lẹ̀ kó tó máa wẹ̀hún náà tó bá yẹ pé yàrá wa ń bẹ́ ń bí èyí tó ń jẹ tẹ́lẹ̀ ń ọ̀tọ̀nu pàtì yìí àmọ́ tá àwẹ̀rẹ̀ yọ lọ successfully n tá ń pè ní sínú kẹ̀bí kó o sí ẹnu rẹ náà ni kí ló fi sí àṣẹ ni kó o kàn mú omi ó ti bá wọn lákàsúmtù wàhálà kìnnìkan rèsì kíkà ó ti bá wọn ọkàn bó sì máa yóò wí ogbó mi ṣe bí sínú láì ọmọ mi ó ti sínú nù ni tó bá ti wá sínú tán ọba àwa lọ itri kọ lọ jẹun ó ti bá wọn ọba àjẹ pé Christian lé inú fún ọlọ́njẹ ńgbọ́ Ọlọ́run ti ní a máa jẹun àkọ́sá burú mbẹ́ bó ìjẹ́ kó ń jẹ rẹ̀ gan ló fi kọ́kọ́ sí ń tọ́ kọ́kọ́ fi sí ẹnu rẹ̀ kọ́sá burú mbẹ́ tó bá ti jẹ́ nǹkan tó mọ́ ó ti so ìdí èyí hùn ni eléyìí hùn èyí ṣe aburú kan ọ ti yé báwọn bó ti rí nù ni Ọlọ́run wọlé anabi Muhammad Ọlọ́run ó ṣàánú gbogbo wa a fi ìdùnnú náà mú àwẹ̀ náà gbogbo mùsùlùmí ayé akú palẹ̀ máa wẹ̀ ọ̀la ká.